Badana somo bismillah sanakitumu bihamdillah salatullahi salamullahi ala khairi alikillah. A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Wassalatu wassalamu ala sayyidina Muhammadi wa ala alihi wa sahbihi ajma'in. Mo kí gbogbo ẹ̀yin ọmọ ìyá mi lọ́kùnrin, mo kí yín lóbìnrin, mo kí ní kíkí ọlá, mo kí ní kíkí ọlà, mo kí ní kíkí tí Ọlọ́run bá mi yọ́nú sí. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ̀mí wa tó bẹ̀rẹ̀ àwẹ̀ yìí ló máa parí ẹ̀ inshallah bi kudratillahi. A kú òǹgbẹ. Ọ̀rọ̀ tí a fẹ́ bára wa sọ ní òwúrọ̀ yìí, òun náà ni mo fẹ́ béèrè kan lọ́wọ́ ẹ̀yin ọmọ ìyá mi. Ta lẹni ire? Ẹgbọ́n náà, ta lẹni ire? Tá bá ń sọ wípé ẹni yìí èèyàn dáadáa ni, èèyàn re ni, ta lèèyàn re? Ṣé mi lèèyàn re ni àbí ìwọ lèèyàn re? Ẹja bira wa. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tó já sí wípé a jọ bẹ̀rẹ̀ àwẹ̀. Lẹ́nu ìgbà táwẹ̀ yìí bẹ̀rẹ̀, a jọ bẹ̀rẹ̀ àwẹ̀ ni, ṣùgbọ́n wọn ò sí láyé lénìí. Ọpẹ́ ni fún èmi àti ẹ tọ́lọ́run ọba tó dá ẹ̀mí wa sí tá a fi wà lénìí. Ó yẹ ká máa dúpẹ́. Àwẹ̀ Ramadan là ń gbà lọ yìí. Iṣẹ́ rere wo ló ti ṣe? Dáadáa mélòó ló ti ṣe nínú oṣù tá a wà yìí? Èèyàn mélòó ló ti ràn lọ́wọ́? Èèyàn mélòó ló ti ṣàánú? Ìwọ ọmọ tó já sí wípé o mọ Al-Qur'an, Quran mélòó ló ti, súrà mélòó ló ti kà nínú oṣù yìí? Iṣẹ́ dáadáa wo ló ti ṣe? Ìwọ tó já sí wípé ìgbà táwẹ̀ ò tíì dé, ìwọ àtèèyàn ń jà, ó di èèyàn sínú títí tí tá fi wọnú Ramadan. Síbẹ̀síbẹ̀ náà ẹ yanjú ọ̀rọ̀ yín. Àwọn nǹkan tó lè dènà gbígbàdúrà lélẹ̀. Nínú àwẹ̀ Ramadan kò lẹ́tọ̀ọ́ fún mùsùlùmí, kódà tí a bá sí nínú àwẹ̀ Ramadan kò lẹ́tọ̀ọ́ fún mùsùlùmí kó gbé ọmọlàkejì ẹ̀ sínú di ọjọ́ kejì. Ṣé gbogbo ẹni tó ṣẹ̀ ẹ́ ló ti foríjì? Ṣé gbogbo ẹni tó ṣẹ̀ ẹ́ wọ́n bẹ̀ wọ́n ní kó má bínú, oní rárá o ò lè gbà? Ǹjẹ́ o ti yáfì ẹni tó ṣẹ̀ ẹ́? Yáfì ẹni tó ṣẹ̀ ẹ́ k'Ọlọ́run lè yáfì ìwọ náà. Wùwà rere nínú oṣù Ramadan kó o lè gba ládá. Ìwọ ìyàwó ilé, o ò lè dáná sààrì fọ́kọ ẹ̀. Tọ́kọ bá jí ẹ pé kó wá dáná, wàá ní dádì ẹ lọ bù fúnra yín, mò ń sùn lọ́wọ́. Ìwọ ò mọ̀ wípé àsìkò yìí ládá ń bẹ fún gbogbo àwa tá a bá jẹ́ ìyàwó ilé, tá a bá dáná sààrì fún ọkọ wa. Ládá tó wà ń bẹ ó pọ̀ ju ẹgbẹ̀rún ládá lọ. Nítorí náà iṣẹ́ rere, ìwà rere ó dọwọ́ wa nínú oṣù yìí. Gbogbo nǹkan tí a bá mọ̀ ní ti dáadáa ká máa ṣe. Àwọn iṣẹ́ ládá míì wà nínú oṣù tó já sí pé a lè ṣe. Bóyá mọ́ṣáláṣí ni, orí wípé àwọn àgé mọ́ṣáláṣí dọ̀tí, ó lè mú gbogbo àgé yẹn kó fọ̀. Àbí orí wípé mọ́ṣáláṣí ó nílò ìmọ́tótó láti pé kéèyàn gbà lọ́bẹ̀ kó lọ ṣe ìmọ́tótó ẹ̀, ládá tó máa rí bẹ́ẹ̀ ó pọ̀. Ìwọ olówó tó já sí wípé ẹni tó ń bẹ ládùúgbò ẹ̀ kò sí mọ́ tó máa fi jẹ sààrì, bèlè tà sí ohun tó máa fi ṣínu. Ìwọ sì ní méjèèjì ó tún ṣẹ́kù. Kí ni nǹkan tó burú bẹ̀ láti pé kó ṣètọrẹ àánú fún onítàn, láti pé kó fi rí nǹkan fi sẹ́nu? Àwọn iṣẹ́ rere, iṣẹ́ dáadáa ó pọ̀ lóríṣiríṣi tá a lè ṣe nínú àwẹ̀ Ramadan. Ẹ yẹ ká gbìyànjú láti máa ṣe àsàlátù fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ìwọ tó já sí pé o mọ Quran kà, àǹfààní wà fún ẹ láti máa gbọ́ wáàsí káàkiri bóyá nínú rédíò nàbí nínú tẹlifíṣàn. Àǹfààní wà fún ẹ láti máa gbọ́. Ìwọ tó sì jẹ́ pé o mọ̀ bọ́n ṣe ń ka Quran, Al-Qur'an, gbìyànjú kó o máa kà á nínú àwẹ̀ yìí. Táwẹ̀ bá tún lọ, kò dá dúró, tún tẹ̀síwájú nínú iṣẹ́ rere. Ìwọ táwẹ̀ dé tó gbé ọtí mímu jù sílẹ̀, táwẹ̀ wá lọ tán tó tún padà sídìí ọtí, ò ń tanra ẹni. Nítorí pé àwọn ìwà rere ló lè mú kí àwẹ̀ tá à ń gbà
kó gbà tá a bá fẹ́ fi ebi panú lásán. Ìwà rere dọwọ́ wa, iṣẹ́ rere dọwọ́ wa. Gbogbo ohun tí a bá ń ṣe ẹ jẹ́ ká máa fi àníyàn tó dáa ká máa fi ṣe, torí èní kọ́ torí ọ̀la ni. Ẹ má jẹ́ ká fi ara gbàwẹ̀ lásán, ẹ jẹ́ ká gbàwẹ̀ pẹ̀lú iṣẹ́ rere ká sì máa kí wákàtí márààrún wa déédéé. Gbogbo ẹni tó ṣẹ̀ wá ká yáfi ẹ̀ nínú oṣù yìí, torí wípé k'Ọlọ́run ọba kó lè gbọ́ àdúrà wa. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.